send it to me. Go send it. Ike, mo send o ma rí mi. Idogogo. Sí Mohbad sí UK or America kan sí Mohbad síbẹ̀. Kàn bá wa ṣe kíní yẹn. Kàn yọ nǹkan tán ni yọ kàn bá wa ṣe kàn send the result sí. Orí yín ti burú. Orí yín ó ti burú. Ó ti sọ di wèrè mọ́ ọ lọ́wọ́. Orí yín ti burú. Ó ti sọ di wèrè mọ́ ọ lọ́wọ́. Ẹ̀jẹ̀ ti ya wèrè mọ́ tilẹ̀. Ta ló ń bú bàbá ló ń bá wí báyìí? Ta ló ń bá wí báyìí? Mohbad ló ń fọgbọ́n bú yẹn o. Bàbá Mohbad ló ń fọgbọ́n bú yẹn o. Wọ́n ké sínú ni òun tó ké síta. Abẹ́mọ̀. Amẹ́ríkà ọkàn gbé lọ sí UK. Bàbá tẹ̀ wá sí Mohbad síbẹ̀. Kàn sí ṣe ní wúri ẹ̀ níbẹ̀. Kàn sí síbẹ̀. Orí yín ti burú, orí yín ti dàrú. Èyí olórí burúkú yìí. Can you imagine? You are not saying that Mohbad body cannot be used. Baba Mohbad, ẹ sọ fún ọ, ẹ fẹ́ gbé ọmọ yín, ẹ fẹ́ gbé travel. Ẹ fẹ́ gbé lọ sí UK. Kọfí ò tiẹ̀ wá lọ́pọlọ mọ́ rárá. Ṣọmọ tán ti pieces. Ọmọ tẹ́ ti pieces sí wẹ́wẹ́. Àwọn fẹ́ kí Mohbad jápa nìyẹn o. Ọ̀nà ti jápa nìyẹn. Pẹ̀lú bọ́dì Mohbad. Kò lè ráyè jápa mọ́. Táwọ̀ ti ṣe bó ṣe fẹ́ jápa yẹn kò lè ráyè jápa mọ́. Àfàwọn tó bá fẹ́ do l'Amẹ́ríkà lè gbà ní Sàmẹ́ríkà. Ta ló promise kan fi pé wọ́n fẹ́ gbé bọ́dì Mohbad lọ? Ṣé kìí ṣe pé wọ́n sọ pé wọ́n fẹ́ gba sample rẹ̀ àbí kí wọ́n fẹ́ gbà? Ṣebí next week ni gbogbo tó ń sọ yìí. Fún wọn lẹ̀. 6 more days ni àbí 7 more days. Ó ti dé. So owó yẹn díẹ̀ ló bẹ́ẹ̀ ó di 822. Bẹ́ẹ̀ ni sà. Ẹjọ́ bá wa support kí n tó máa lọ ẹjọ́. Ẹjọ́ bá wa support Damnod. Tẹ́bà tí ó bá ti pé round figure mi ò ní kúrò mi o. Kó tiẹ̀ lè ká lè mú yẹn kó bẹ́ẹ̀ lónìí. Yes o. Ẹjọ́ má dolórí ẹbí ṣé bàbá tí a pé round figure. God bless you olórí ẹbí. Ṣé ẹ̀gbọ́n tiwa ojú òkú ní tẹ̀ yìí? Èmi gan fẹ́ sáré wá 3,000 lórí ẹ̀ kó wà lórí round díẹ̀. Wọ́n máa rí ṣe. Kó wà lórí round díẹ̀. Ẹ̀yin lè ṣe. It is good that you cannot do it. Other countries, UK can do it. Ẹja máa gbọ́ nǹkan tó ní lọ́ọ̀yà yẹn sì tó sọ. Ẹja máa gbọ́. Now look at the reply of Baba Mohbad lawyer. Who is the manipulator? Who is the gaslighter? You say your life don't spoil, But you see, we can all see that Immunizer is really seriously looking for justice. Immunizer is never a manipulator. Immunizer is somebody that does not want to cover shit. Papariano, you are dragging Immunizer. Kò ní dá fún ẹ. Kò ní yẹ ìwọ Papariano. Ikú ló máa pa ìwọ Papariano. Ajá ló máa jòkó ẹ Papariano fọ́. Olóṣì ara ẹ̀ nǹkan tó lè ṣe náà ni nǹkan tó mú ẹ mọ̀ sí kó ṣe pé kó fi platform ẹ ṣe pé that's only content tó ní elépè ọ̀fẹ́lẹ́pẹ̀ land. Nǹkan tó mọ̀ ṣe náà nìyẹn kó la òbò mọ́lẹ̀ pàbà kó dẹ̀ máa ṣe pé. Lọ́dún tuntun ní 2026. To drag this guy. Ní ọdún tuntun. Orí ẹ̀ bàjẹ́. Orí ẹ̀ burú ni. Kó má lọ wá nǹkan míì ṣe ẹgbọ́n rádaràda ọ̀rọ̀ tó sọ kán gbé Mohbad lọ London no abúlé yìí ni wọn bá gbé lọ. Abidjan náà máa gbé lọ. Ó ní kán gbé lọ Dubai. Ó wálé kó wá bá wọn gbé. Orí fóònù náà ló ti lè lanu illegal immigrant. Immunizer kò ní dá fún ẹ kò ní dá drag this guy. Immunizer kò ní dá fún ẹ kò ní dá fún ìṣẹ̀dá ẹ. Ikú ló máa pa ẹ́. Àrá ló máa sán pa Papariano. Ẹkúndayọ̀ ó máa dòkú ni ó máa dòkú òjijì ni. Kí ló ń jẹ́ Ẹkúndayọ̀? Papariano ló ń bá wí. Àrá ló máa sán pa àrá apabàtà pa jọwọ́jọwọ́ etí ẹ̀ Papariano. For you to drag this boy because this boy refused to collect money that you guys always collect to cover shit. This guy is trying to
make sure that everything ló yé àwọn èèyàn because of that you are dragging him kò ní dáa fún ẹ ìwọ lórí burúkú yìí. Okoboriano oníyẹ olóṣè ọmọ òṣì. How you come out to give you guys this information? You know, if you come and talk out, any information, see, anything we don't favor them. You just say that, no, Wumi, we don't see all this thing where they saw. Wumi, when they say, hey, I'm ready for, you go allow me then. They don't hear now, they don't know now. So, as you don't favor them, you see, Mario can't talk out. No! Nah. Who is the manipulator? Wumi? But guys, I want you to share and post this video for other Nigerians. Come and watch this, Share, repost, and click the follow button now because I'm still going to be updating you guys. Don't worry. Now, this is the reply of the barrister. People really share. Dear madam, okay, he now asks that, the lawyer now asks that, please, whose voice note is this? I don't understand. Explanation, man. The medical person is now said the voice note is from the DNA center in order for you to prepare your client for their, prepare your client that this is what we want to do. Can you imagine? Can you imagine that infantry? Can you just say that? That who is this? Who is this? Screenshot. Let me just even check. Boya ki kasita gose. Is this woman mad? I bet the boy is so straight from the lab. You should prepare your kidney. Come inside there. Thank you. Any cause of send the 50K. Come back here. Ó ti fẹ́ lọ. Thank you, Rashid. Thank you. God bless you. We nearly there. Hello. Everyone. Yeah. Eka san. Wọ́n send 50,000 sí. All right. Ṣé ilẹ̀ comment nísìn? Bẹ́ẹ̀ni. All right. Ẹ ṣé gan. Thank you very much. Ẹ ṣé, God bless you. Really appreciate it. Ẹ ṣé gan ni o. Ṣé wọ́n dáwọ́ bá ń jẹ́ fún àwọn yín náà lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Let me just. Ó jẹ́ ló bẹ́ẹ̀ 8. TikTok ti fi àyè yan ó ti fàyè bọ́ọ̀sì mẹ́wàá sílẹ̀. 872. 1+ learning is in I take Ẹ mọ̀ dọ́ láti. Kí ló wí? Wọ́n ní TikTok ti fi àyè yan mẹ́wàá lẹ̀. Kò pè mí bó ṣe jẹ́ bẹ́lẹ̀ ṣe kéré o. Èèyàn mẹ́wàá náà ló wà mí báyìí. Okay, olórí ẹbí ẹ̀ láìkẹ́ ẹbí eléyìí. I get used to it. We have 128. Mo bá sọ fún wọn ti pẹ́ mo kí olórí ẹbí rẹ̀ láìkì ilé ìbáyìí. Mo lè sọ wọn láti jẹ. Mo kẹ́ ẹ̀ní láìkì ilé. Wọ́n láìkì onígbọ́rọ̀ yìí. Bẹ́ẹ̀ náà, wọ́n á fẹ́ kó gbé sáà ẹgbẹ́ báyìí. Ó yẹ ẹjọ́ ẹ bá mi ṣàánú dámlọ́g ẹ bá mi. Ṣé kí wọ́n bá 10 bucks? Àná mo ṣe. Mo ní ṣé tí kò ṣe. Àná mo ṣe. Okay, mi mọ̀ pé 10 bucks wà. Wọ́n ṣe náà ni wọ́n kàn update everyday náà update. 8 9 bucks ni. Lagata o sọ̀rọ̀ látàrọ̀ Lagaslabo. 128. Ẹ̀gbọ́n mi wọ́n láti tuálé o mo kí gbogbo lé o mo kí gbogbo comment section o àkúrètò mẹ́jẹ parí iṣẹ́ ni bàbá irọ́ mo bè mú ẹ̀jẹ̀ parí iṣẹ́ ni wọ́n kó wò jọba lágbà. Kókó orí ọyàn la fi dí wọn lẹ́nu. Kọfí náà ti lé ẹ lọ ṣiṣẹ́. Ó gbà pé onílẹ̀ ni Lagata ń kó sí olórí. Tó sọ bẹ́ẹ̀. Ó ní mi ò ṣiṣẹ́ ó ní èmi inú mi dùn. Onípaṣọ Lati ló ń wọ̀ o. Ó wá purọ́ paṣẹṣẹ́ ló ń wọ̀. Ó ti rí ṣe bẹ́ẹ̀ ti GLS wọ̀ wá lánàá ẹ ti gbàgbé. O ti rí pé bàtà ṣe mo wọ̀. O rí pé kò pọ̀ létí ẹ̀ ní kò pọ̀ létí ẹ̀. GLS bàbá ti gbé Lagata. Èmi tó yẹ pé mo tún fẹ́ upgrade nsìn níbo mo ń lọ mo fẹ́ lọ wá Dublin bus ni mo fẹ́ lọ máa wà nsìn. Àbí mo parọ́ Lagata? Ẹ parọ́ bàbá.
tí mo ṣe pass lancet mi. Ọ̀ sí. Pọ̀ létí ẹ̀ ní kọ́ọ̀tù. Ṣé kò pọ̀ létí ẹ̀ ní? Wà á fẹ́ la. Àwọn òsàké ń bíbà. Àbí o. My certificate of passing my driver license. O ti rí. Ó pọ̀ ó pàtẹ́wọ́ yìí dá àtẹ́wọ́ yìí dá. Oje driver license o bus driving. Make una clap for baba. Monica bus driver license bus. O ti rí fọ́tò dáàdi. Fọ́tò bàbá yín lélẹ́yìí. Ṣé kò pọ̀ Àtọ̀dá bẹ́ẹ̀ sẹ́. Bàbá yín lélẹ́yìí. Ó ṣe ọ̀sẹ̀. O gbọ́ gọ́gọ́. O ti rí bọ́ọ̀sì. Sórí pé bọ́ọ̀sì yẹn gùn. Bàbá wa ń dé snẹ́. Kò gbọ́ gọ́gọ́. Kò gbọ́ nǹkan kan o. Wà á tí o gbọ́. Orí ẹlẹ́mọ̀ṣọ́ sílẹ̀. Ọ̀gá tíá. Tí wọ́n ń bẹ́ẹ̀ ni. Ó pọ̀ létí. Àbọ̀ bẹ́ẹ̀ lówó. Ẹ má máa dáhùn. Ẹ wo bàbá yín. Bùrẹ́ Lati o. Ike. Ó ní nǹkan tó ń ṣẹlẹ̀. Ike. Ẹjọ́ kí n dá Ọlánáìsì lóhùn. Ó ń ṣagolo ní kinní ni. Ó ń ṣagolo ní. Wọ́n níṣẹ́ wo ni kan fi ń ṣe iṣẹ́ ṣagolo ni. Òun ń ṣagolo ta ni. Tí gbọ́n ti yán. Bùrẹ́ Lati o. Rántí àní ìgbà tí mo dé Dublin. Iṣẹ́ ṣagolo ni o. Ìgbà tí mo dé Dublin náà bá lọ sí. Mi ìgbà pé èèyàn lọ sí lóyìnbó lọ ń ṣagolo. Ṣagolo ni kan fi ń ṣà ní lóyìnbó. Ìgbà tí mo dé Dublin, a bá lọ síbi kan bá rí tó ti ń ṣe àwọn irúṣẹ́ yẹn tó dẹ̀ ń gba £1 mo ní ike mélòó wá lé ọ̀fẹ́ ṣàtúmọ̀ fi £1 báyìí Ọlọ́run ṣàánú èèyàn. Ẹ ó kẹ́rì bí tó ti ń recycle. Ọlọ́run tó ń gbowó ni o tó tò síbẹ̀. Mo wá ń fojú wá káàkiri bí a máa rí ewúrẹ́ oníléwé. Kọ̀rọ̀ ti pé Dublin mo wà kó ṣe Ọlọ́run ó máa kékù ní bó ṣe wà yẹn. Ó jẹ́ tí mọ̀ kankan má wò rí ọjọ́ ẹkún ò tí dé ó ń ṣe press up lọ́wọ́. Ó bá ìwọ sí ilé lákàtà ló ti lọ ṣiṣẹ́ bó ṣe kó tẹ̀ tí ń ṣàkẹ́ ó ti ń ṣàlẹ̀ báyìí. Èmi tó pé nínú ọdún yìí mo ní plan pẹ̀lú ilé ayé mi. Rántijọ́ ta lọ ra kinní ní Lidi tari machine yẹn ẹ ti gbàgbé. Tari machine tó ń ju ike yìí sí. Ó ní Bùrẹ́ Lati bó bẹ́ẹ̀ ṣe fídíò. Mo níbi iṣẹ́ kọfí lélẹ́yìí o ibi iṣẹ́ kọfí ni o. Ibi tó ti ń ṣiṣẹ́ ni ẹ máa ṣàkéyàn máa ṣàgolo ṣàgò kiri ìgò ṣe 10 cents 5 cents 3 cents. Omi rántí àwọn ìyálékun yẹn tó máa ń sọ pé arabọ tó ń jó arabata tó já araba tó já. Lagata. Tí ẹ Bùrẹ́ Lati ìgbà yẹn tí wọ́n ti ẹ̀ ń kọrin ṣebí ìgbà tí wọ́n ti ẹ̀ máa ń sọ pé ọ̀tá mi aṣàgolé dé pọ́tá. Wọ́n ní ọ̀tá mi aṣàgolé dé pọ́tá. Ṣùgbọ́n ti kọ́ńfì ó tún ṣàkúrò Nàìjíríà ó ṣàdé kò ṣe pọ́tá òun wọ́n tún ṣàkọjá pọ́tá. Ó ṣàkọjá ní. In fact èpè yẹn lọ fáwà lórí kọ́ńfì o. Rí ó ti báyé pílàfọ̀mù ẹ̀ jẹ́ owó wá ń wá ṣò tó fẹ́ ṣe kò rí ṣe kò wá mọ nǹkan tó yẹ kó ṣe mọ́ ẹ lọ àní Facebook lẹ ti máa rárí iṣẹ́ jù kò ń rẹ́ni bá ṣí àṣọ kò lè ṣe ṣó lórí títọ́ lórí Facebook kò rẹ́ni bá ṣí ẹ̀ èèyàn mélòó ló ń wò ń sìn lájíjọ tálàǹgbà ẹ̀ tí ń ṣe press up kò ní mọ́zù. Ká ṣe máa tẹnumọ́ justice tó fẹ́ jí ni. Òun ni wọ́n fi fi ká máa tẹnumọ́ justice tí wọ́n mọ̀ pàwọn ti bàjẹ́ pé. Látijọ́ tí aláǹgbá ẹ̀ tó ti ń ṣe press up kò ní mọ́zù. Tó fẹ́ jí ni àbó fẹ́ gbé. God bless you. Mariam. Ẹ ṣáàjà dúró di February 3rd torí wọ́n wá bọ́jọ́ fẹ́ distract wa ni. Wo bí Lagata máa sọ̀rọ̀ jù nǹkan tó ń pè ní pé èèyàn ní fans orí pé tí n bá dálẹ̀ mo máa ń rí èèyàn lẹ́yìn mi mo máa ń rí èèyàn wo ní lásọ̀tà bẹ̀rẹ̀ owó downlog ìgbà ọlá bẹ̀rẹ̀ òun kọ́ ló ti wọ 800 plus yìí nǹkan tó ń pè ní pé èèyàn ní èèyàn lẹ́yìn mo láwọn èèyàn lẹ́yìn mi ò lérò mo lé èèyàn ni. Dátì ẹ mọ̀ mi ò lérò. Dátì ẹ mọ̀ 2026. Dátì ẹ mọ̀ ni mo lérò mo lé èèyàn mi ò lérò lẹ́yìn mo ní àwọn èèyàn lẹ́yìn. Gbogbo ẹ̀yin tẹ́ lọ tọ́lọ́run bá ka iná ẹni yín Ọlọ́run á tẹ́ rọ́ọ̀gì. Ó ti yẹyin mo léèyàn ìwà mi ló gbé mi débẹ̀ àwa náà dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ní kì í ṣọ̀rọ̀ ọdún 12 lára ti wà lẹ́nu ẹ̀
kì í ṣe ọ̀rọ̀ 12 years ni mo ti ń fèsì camera over 12 years. Wà á ṣe ṣó wà á máa ṣe ṣó wà á máa ṣí ẹ̀ fúnra rẹ̀. Ó yàtọ̀ sáwọn pápá tí wèrè yẹn ń kó ká. Àbí àwọn èèyàn ni mo ní mi ì lérò. Bọ́lá Lati bí wà tẹ́ máa ráyè o, ó ní bọ̀bọ̀ kan Wálé ló ń pè lórí ìkànnì lórí TikTok yìí náà ni kéèsì ẹ̀ lágbára gan ni. Ó ti báyé àwọn èèyàn jẹ́ sórí TikTok bóyá tẹ́ bá wá next. Wálé Mariam. Bóyá lè ganu sí. Wálé Mariam ló ń jẹ́. Báwo lọ mọ̀ ṣe tí mọ story yẹn? Ọmọ. Ó ní wọn wò á ti gbọ́ o. Kéèsì pọ̀ nílẹ̀ Bọ́lá Lati a ti gbọ́ afẹ́. Ọlọ́run. Bíbí ẹwọ́ olùbí torí ìmọ̀lá ọkọ̀ yọjú. Mo bè bàlá alábòsí. Bóyá nìkan ló lè já sí. Ìlú wo ló wà? UK ń bí ló wà. Ó ti wà Nàìjíríà, ó ti wà Nàìjíríà. Àbí ó gba pátá. Ṣó sí Nàìjíríà ń dámlọ́g? Gbogbo ẹ̀ ló gbà Bọ́lá Lati. Gbogbo ẹ̀ ló gbà. Ó gba pátá. Ó gba pátá gbogbo ẹ̀ ló gbà. Ó tún pààyàn. 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 Ó yẹ bá gbé kéèsì yẹn mú èsì kéèyàn wọn níyàn pa. Ẹ̀mí yàn bọ́ sórí owó tó gbà ní. Ó tẹ kókó fẹ́ ni ẹ kò kó fún treatment. Dámlọ́g, ó mà ní pé ẹnìyẹn bọ́ tàbí pé òun kọ́ lòun kú o. Social media náà. Ẹni bá rí fídíò ẹ bá ń sẹ́ndì fídíò ẹ. No, péjì ni Bọ́lá Lati, péjì ni. Kéèsì la fẹ́ bẹ̀rẹ̀ ní alẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni o. Kéèsì yẹn white gan. Bọ́lá Lati, show yẹn, mo ń follow ẹ̀ back to back, orí yẹn ń pẹ́ dé. Mo ń follow ẹ̀ back to back ni, so bó ṣe wà yẹn, bọ̀bọ̀ yẹn mi àfẹ́ ẹ̀ bọ́. Ebi kan lọ ń fojú kan wò. Jókòó ti láàárọ̀ yìí. Àwọn tó ń jẹ́ kóde. Ìkọ́tà kì í mọ̀ ọ́ gbé ìkọ́tà kì í mú mọ̀ jẹ̀dẹ̀. Gan tákù ẹ̀ ní pé ìwọ́sẹ̀. Mo láì bọ̀bọ̀ yẹn, ó fàájà ni pé wo, má yà mí wèrè. Má yà mí wèrè lọ́kàn. Mẹ́mẹ̀ gan gbẹ̀nu sí lọ́tẹ̀ yìí. Àwọn èèyàn sanu sọ̀rọ̀ yẹn gan wà láì. Wọ́n máa lọ gbé àbúrò Bọ́lá Lati wá kó wá ṣe damage control lẹ́nu kò wá damage gan kò rí control. Tẹ́lẹ̀ àbúrò wọn tó gbé wá. Abẹ́fẹ́. Ok. Wọ́n rí control. Wọ́n yí ọgàn yí ibi sẹ́rìn ni wọ́n rí. Lagata kò sí nǹkan ló fẹ́ control mọ́, ó ti já. Ó ti já fẹ́lẹ́fẹ́lẹ́. Break ti fail. Wọ́n gbọ́ break ti já bọ́ sí, ó ti já sínú tíì. Ọlọ́run. Kárí àlùwàlà, kò kárí àlùwàlà mọ́sámọ́sá, ẹ má ṣàfara. Ẹ má ṣàfara. Ẹ̀rọ àti kí ló yẹ eruku bẹ́ẹ̀. Ó gbóná fẹ́lifẹ́li. Bọ́lá Lati tó bá yẹ pé normal page yín normal box nílẹ̀ lò ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn máa rí àárín lélẹ̀ èmi mo kàn fojú kan rí. Àwa rí wọn àríkè kan tó kàn yẹ eruku jáde. Ọmọ ẹ̀rí bó ṣe ń yorùkú ni. Rọ́fì ìyàwó mi alájà wá sókè. Bọ́lá Lati ìyàwó mi kan tí mo fẹ́ nu TikTok nìyẹn kò dẹ̀ fẹ́ wá sókè. Ìyàwó tẹ́lá rí Rọ́fì tó rí tẹ́lá tó ní ìdìbò dáadáa tó ní ìdí gan. Ọlọ́run ìyàwó mi ni Damlog Marcus ẹ̀ máa ń kọ́ lọ́wọ́ máa wo profile picture. Ok ó yà. Fúnra wọn náà gbé di síta. Underground. Ìdí nìkan náà gbé síta. Rọ́fì Marcus tiẹ̀ Rọ́fì. Mo wá ẹ̀rọ pé ibi tẹ́ ẹ̀rọ mi níṣẹ́ dé màá bá yín jẹ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ti lọ gbé picture tó wà yẹn lẹ́sọ̀kẹ́ fún. Ó jẹ́rìí ọmọ. Òun jẹ́ kó pẹ́. Alájà. Wọ́n máa fa ẹ̀yà ń comment section. Ọkọ̀ máa bẹ̀rẹ̀ sí drag ẹ̀ ní yóò. Kọfí ló máa kọ́kọ́ drag ẹ̀. Ọkọ̀ bẹ̀rẹ̀ sí fa ẹ̀ ní kò ní yé ọkọ̀. Ọlọ́run Bọ́lá Lati. Ó dẹ̀ mọ́kọ́ máa drag yàn kó má mọ nǹkan tó ṣe. Honestly. Àwọn alọ́jọ́ àyè tí Lagata ń kó fún lé. Ó ti ṣe kámẹ́rà down. Ó ti ṣe kámẹ́rà down. Àwọn tó ń drag online láti jọjọ́ yìí Adébáyọ̀ Sàlámì àti ìyàwó ẹ̀ àwọn náà máa mọ bí tára wọn kù sí báyìí. Ṣé ẹ mọ̀ ni? Bẹ́ẹ̀ni. Àwọn fúnra wọn mọ̀ náà ilé ayé lélẹ̀ náà. Social media lágbára gan. Another life.
another life. Bọ́dà Láti wọn kì í fowó wọlé ìnà kì í ṣe sinimá láti ń wò free èyí. Ẹ̀wọ̀ ó dá kò dé tí jẹ́ pé ọtún wò lásán ọtún ganu sí. Wọ́n á tún ganu sí ni. Anybody can ganu sí. Kò dàbí Facebook tó jẹ́ pé mi nìkan ni màá máa sọ̀rọ̀ látàárọ̀. Màá máa sọ̀rọ̀ látàárọ̀ mi ní rẹ́ni bá mi dá sí. Nígbà yìí wà láyé pé o. Ọlọ́run. Ẹ jẹ́ máa play nǹkan tí mò ń play lọ. Làgàtà kẹ́yìn náà tún dáná ní báyìí. Ọmọ mo ń ṣèbẹ̀ ọbẹ̀ mo ń sọbẹ̀ dídì ni. Nídọ̀lá kémi tó ṣebẹ̀. Mo fẹ́ ro ẹ̀kọ́. Àbí ọmọ aṣáà jẹun. Jọ̀dọ̀ o, ẹ jẹun. Because wọ́n ti ń prepare dragging lẹ́ẹ̀bà ìgbà tá alájà ara fi rọ́fì ò tí wọlé aṣáà yìí dáná náà. Dragging na water. Na water o. Say na today. You don take. Today na. Benyesha. I didn't screenshot that part. Can you see video mi jọ? Crazy welfare officer. Another 50,000 wọlé o. Thank you, our anonymous. Thank you. God bless you. Lagata, ifá ti lọ bẹ wo rọfì rọfì wá o. Ẹ jọ ṣé fà rí ṣe fọwọ́ sí. Ẹ láti ṣe bọ̀ ẹ ó gbẹ bọ́ ó gbé tutù. Ṣe fọwọ́ sí. Ó gbẹ bọ́ ó gbé tutù. Kò sí wàhálà tó bá ti gbẹ́bọ́ tó bá ti gbé tutù àbùṣebùṣe nìyẹn. Ó ti lọ nìyẹn. Ẹ ṣe àdúpẹ́ o. 78,000 to go. Ifá tàdá ó yàn. Ó yàn. Ó yàn ọkọ̀ gbẹ bọ́. Kí ló dún fánà? Ọ̀bọ̀bọ̀rí kírìbọ̀. Ọ̀bọ̀bọ̀rí kírìbọ̀. Ọmọ tó pọ́n láti pòkèrè sàlẹ̀. Olúbọ̀bọ̀ kírìbọ̀. Olúbọ̀ ọ̀rọ̀ kì í. Ẹjọ́ ẹyẹ máa lọ view profile yẹn fílẹ̀ o. Àdámọ́ṣe. Ṣé fánà yìí náà ni àbọ̀rá kù? You go explain to Lagata. O ti ká tẹ o. Bọ́dà Láti kí n jẹ́ rìfáàsì yìí kọ̀pá yìí lọ́jọ́ Sunday àwọn program kan ní ṣùgbọ́n máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n bá ní ta ni bàbá Ọbàtálá, ìyẹn bá ní Ifá Láti ni. Wọ́n ní ta ni bàbá ọba. Bàbá Ọbàtálá. Ó ní Ifá Láti ni. Ẹni ẹ bá wò pé kí ni túmọ̀ Ifá Láti ni. Àbọ̀ ló kó wa lọ síbẹ̀ o. Orúkọ mi ti go fara nìyẹn o. Ó sì ẹni ṣáwọ pé kò tí ì ṣẹ́sí ìgbà táwọn àbáláyé ẹ̀. Báwo ni Láti ṣe jẹ́ ṣáwọ pé Muslim ni? Ifá Láti òòṣà tó ń bọ. Èyí ni bàbá yẹn. Láì gbẹbọ. Ẹ wọ́n dá ìsìtìsì yìí ló lọ sọ bẹ́ẹ̀. Ó ti ní à. Okay, ṣé ordinary citizen ló lọ sọ? Ọlọ́run ni ó ní Ifá Láti. Citizen ò gẹ̀ẹ́ta rẹ̀. Orúkọ mi ti go fara. Orúkọ mi ti go fara nìyẹn o. Àṣà ní kọ́ nílé rẹ̀. Ẹ ti gba ṣòwò mi lọ́wọ́. Ó sì ní mo fún àwọn kìíní gift tó sì ní kọ́ ju láyàn mo láwọn láyàn gan ló wà lókè. Àwọn láyàn ló wà lókè. Àwọn láyàn fún tìmí lélẹ̀ ìnáwó pé báwo ló ṣe jẹ́ ẹ̀dá. Bóyá kọfí máa sọ̀rọ̀ lọ, mò ń gbọ́ ọ̀rọ̀ kọfí. Faboni says you're welcome. Mr. Faboni, you're welcome. Either one and see and Share some. they extend it again. Of 1 out of 4 cases, it might come out inconclusive. So, if any of the uncle and they go, especially that Mario guy, come on. Now, the option we then come to them from the website. Now, look at the reply of
going bad lawyer. Who is manipulator with gaslighter? Má gbára lé wọn. Màá send 50,000 sí yín. Oh, double twirling. Faboni ní 78,000. Thank you too. Thank you, Baboni. Thank you, Baboni. Thank you, mommy. God bless you all. We love you. Thank you, Mommy Faboni. Thank you, everybody. Good afternoon, everybody. Good afternoon, everybody. Ẹ túbọ̀ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Àmín o. Àlékún oore o. Má gbára lé wọn. Thank you. Ẹ ṣe gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ mi. Mo dúpẹ́ àdúró ti tẹ dúró tì mí. Mo dúpẹ́ àdúró ti tẹ dúró tì mí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ up to date. Mo appreciate yín gan. Agbára Ọlọ́run. Ire yín á dé tá a máa bá yín yọ̀. Àmín o Jésù. Àmín, àmín. Àmín Jésù. Ire yín á wọlé tá a máa bá yín yọ̀. Nǹkan táwa lè fi sọ fún yín padà ní pé kí ire yín wọlé káwá bá yín yọ̀. Nǹkan tá a lè fi sọ padà fún yín nìyẹn. Mo gbà ládùúgbà pé ire yín á wọlé nínú ọdún yìí. Gbogbo nǹkan tí dédé bà ní last year ó máa wọlé lọ́dún yìí. Àti Faboni náà, Faboni, àbúrò mi àtàtà, àbúrò mi ní Amẹ́ríkà. Thank you very much. I appreciate you. Ẹ kú bẹ́ẹ̀ ṣe gbà mí. Ẹ kún gbà mí bẹ́ẹ̀ ṣe gbà mí. We appreciate you. Ìwọ gan nǹkan ní sọmọ ọmọ yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Èyí náà ara láàmì. Àánú náà ń ṣe. Àánú tá a mọ̀ ṣe náà là ń ṣe. Ọlọ́run á sọ fún wa ní dáadáa. Ẹ ṣe gan. I appreciate everybody. So now ọmọ the 1M buy àbí. Okay. 1M plus. Yes. 1.50. Hello. 50K. Hello ló wá gbìn. 50K náà ló fi lé. Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣe gan ẹjọ́ wá lójú Ọlọ́run àtúbọ̀ jọ ẹ̀yin náà lójú o. Àmín o Jésù. Àmín o Thank you very Jésù. much. God bless everybody. My life don't spoil, But you see Mario come out to give you guys this information. You know if you come and talk out. Mario will not talk. But then, if they say they don't know, Wumi, say Wumi no see all this thing wey dey sup. She saw it now. Wumi, wey dey say everything I'm ready for. You go allow me there. Mario, they don't hear now, they don't know now. So, as you know, people don't know, they don't talk. Who is manipulator? Wumi? But guys, I want you to share and post this video for other Nigerians. Come and watch this, Share, repost, and keep. Kó jẹ́ ńgbà tí justice ṣe wà lójú ọpọ́n ni bọ̀bọ́ yìí wá, wọ́n máa arrest bọ̀bọ́ yìí náà. Ṣé mo parọ́? Ọmọ. Ìgbà tí a ṣì wà lójú justice lójú. Olórí ẹbí ẹ má bínú, mo ti wáìpù fóònù mi, so kò sí àkáǹtì nọ́mbà yín lórí fóònù mi mọ́. Ẹ bá mi sẹ́ǹdẹ̀. Màá ṣẹ̀dẹ̀ sí. Scroll down, ẹ máa rí lórí comment section. Ẹ bá scroll down, just a little bit, ẹ máa rí lẹ̀. No, ẹ má rí. Okay, mo ti sẹ́ni. Tó ti ń dọwọ́ rú ni. Ara kò dọ́wọ́ rò, wọ́n sọ pé ìdúró tó ń sọ̀rọ̀ pẹ̀lú pé with boldness. Kó bá tó gbà tẹ́lẹ̀ ní láti arrest ẹ̀. Níṣẹ́ ló sọ̀rọ̀ bẹni tó ní fáàtì lọ́wọ́. So ọlọ́pàá wọn máa ti Wùmí máa ti gbé. Ṣé Nàìjíríà ló wà? Nígbà tó ń gbé gbogbo àwọn arípa. Nàìjíríà ló wà náà. Nàìjíríà ló wà náà. Ọ̀sẹ̀ èkó. Tó bá yẹ pé ń gbà tá a ṣe ṣe jọ́sìn ló Olórí ẹbí o, ó dàbí pé there was a time gan tó sọ̀rọ̀ pé bóyá wọ́n track òun or something like that. Nà wọ́n máa gbé tó bá yẹ pé ń gbà yẹn ni wọ́n máa gbé ó ṣùọ̀. Cheap popularity ní gbogbo àwọn eléyìí wà. I don't know why you guys are giving them relevant. These are all cheap popularity náà wà. Pardon sọ. Àwọn tẹ̀ ń sọ̀rọ̀ yìí náà ni cheap popularity náà wà. No, immunizer Martin. Kó tó wọjọ́ fọ ìmú rárá wà tí ní kíní ẹ̀. Immunizer la máa ń sọ pa ẹ̀. A lot of people lórí ìjọba kìíní yìí. Èmi máa mọ àwọn èèyàn. Owó kì í ṣe TikToker ni, kò kí ṣe TikToker ni, Instagram ló máa ń wà ni. Instagram ló máa ń wà. Ó ṣe wá sí TikTok ni. Ṣé ẹ mọ gbogbo most of the people máa ti ń gbọ́.
bọ́dà láti rí máa kọ báyìí tó sọ pé kí ló tiẹ̀ ṣe máa iná yòó tó sọ pé kó lọ lo wọ́n yẹ ní jail àbí kẹ̀kọ́ san owó tí wọ́n ṣe mistake gbé sákàǹtì ẹ gbọ́ ẹ rí màá yẹn. àmọ́ oríṣi yẹn orí yẹn náà. ẹ rí kẹ. anupade bóyá owó kan ṣèṣì bọ́ sínú àkáǹtì ẹ̀. first bank àbí first bank. wọ́n ṣe mistakenly send owó sákàǹtì. bàbá mi ò já kò dẹ̀ fẹ́ kówó lẹ̀. ó rí nà. kò fẹ́ kówó lẹ̀. ó rí o. tó bá jẹ́ wọ̀n ní kọ́ṣọ́ máa kó almost 1 billion lẹ̀. mi ò lè kó lẹ̀ lọ́rọ̀. mi náà ṣe mistake send owó sí àkáǹtì kan mo fẹ́ send ẹ̀ sábúrò mi 480,000. ilé ló bọ́ sí náà. almost a billion a máa ń sọ̀rọ̀ almost a billion. ẹ kò bóyá máa fún bẹ́ẹ̀ náà. mo ṣe mistake send owó sí engineer tó ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe mistake send 500,000 sí. engineer tí bàbá bùbá di hijack. no before òun. jà ìmárìkà fún náà pàtó. wá kólẹ̀. wàhálà ó ti torí ẹ kò jẹ́ kí ó dẹ̀ bá relationship èmi àti ẹ̀gẹ́ lónìí olónìí mi ò rí mọ́. mi ò rí mọ́ ó dẹ̀ sá lọ nítorí 500,000. ṣé kò wá ná tán láti gbà yẹn. ó tí ò iṣẹ́ fún á ti tán tipẹ́tipẹ́. láti gbà wo. èmi tẹ̀rọ pé mẹ́ta fún lọ́rùn pàṣẹ. ọlọ́pàá gbé ńgbà kan ọlọ́pàá tó ní ó máa filẹ̀ ọlọ́pàá filẹ̀ wọ́n ní ó máa sanwó mi. pípẹ́ ẹ̀ sí ń bẹ̀ nítorí pé wà ń bẹ̀ máa ń dùn kan yóò máa sanwó yẹn á pọ̀. láti náà ní 500 yẹn gbà pé náà ọlọ́pàá kọ́ gba bíi 150 àbí kinní kan nù ẹ̀. àní mi ò rí kankan gbà ó ṣètò ọlọ́pàá. ó ṣètò ọlọ́pàá alábọ̀dé ni wọn ẹlẹ́bọ̀dé gidi làwọn pípò yìí. torí ẹ ó kókó nsán gbọ̀ngàn. nítorí 500k tó bá wá ṣe mistake fún ní 1 million kọ́. kó lọ́jọ́ òun ló ní wọ́n send 1.5 billion yìí á ní ó dọ̀rùn káwọn tó lọ́n lórí. ṣé kò wá nù tán láti gbà yẹn. bàbá yèmí support nǹkan tó ṣe o ìgbà mélòó lè yẹ fi ń pé tó bá dá wa pọ̀ tí. owó yẹn pọ̀ gan owó yẹn ti pọ̀ jù 1 billion. owó èwo ni. 5 billion lọ sẹ́ni sí àkáǹtì bá ẹ̀rọ ṣé wọ́n lè gbà padà wọ́n lè withdraw àkáǹtì padà. tó wọn lọ withdraw owó yẹn. ó náà ò ní fún ọ mímọ nǹkan tó wá sí. ó sáré ṣe owó yẹn nínú àkáǹtì ẹ̀ ní. ó ti pín káàkiri. ó ti freeze àkáǹtì ẹ̀ tí ò bá ṣí ẹ̀ náà. bàbá wèrè. wèrè gidi. wọ́n á dẹ̀ lọ gbé gbogbo àwọn tó transfer sínú àkáǹtì ẹ̀. ti gbọ́. wọ́n á dẹ̀ ló jẹ́ àwọn lówó ni kí ló fẹ́ ṣe fún wọn báwo ni tí wọ́n ṣe kí ló dé tó máa ló jẹ́ àwọn lówó kí ló fẹ́ ṣe fún wọn. kò sọ pé òun ò ṣe nà ó lóun rí lóòótọ́ pẹ̀lú aláàyè ní ṣé wọ́n ń sùn ni wọ́n ò sùn náà ó dẹ̀ lóun á ṣẹ̀wọ̀n after punishment ẹ̀ náà òun ò lè kówó sílẹ̀ tó bá jẹ́ mi náà kọ́. ó àṣẹ pé ó máa lọ ẹ̀wọ̀n. yes ó náà máa lọ 1 year. olórí ẹbí wọn ní pé ìsídà kókó yẹn lẹ ọ kó lọ sí prison ó dẹ̀ ní pé òun máa lọ prison pé òun ò kówó lẹ̀. tó bá jẹ́ mi gan ẹ̀wọ̀n ni máa lọ. 1.5 billion 1.5 billion that's a lot of money. máa yẹn ti rẹ́dì láti fight battle yẹn ló ti rẹ́dì ó ti rẹ́dì fún. pẹ̀lú àwọn ẹ̀rọ láti kí wà lọ sí irú ẹ̀wọ̀n yẹn kó wá dé kó máa àwọn tó wá transfer owó sí kó wá pé ètò ìfowópamọ́ lẹ̀. wàhálà ìkọ́ tí mo fẹ́ sọ sí ni ẹ̀dá blog wọ́n ti ṣe òkè tó dé báyìí tí kò bówó mọ́. ó máa pa ọ́ dáàbò. wo tẹ́lẹ̀ sí mi. gbogbo wọn lè ná tán wọn lè ná 1.5 billion gbogbo wọn lè ná tán àwọn kan sì máa. ẹ má sọ bẹ́ẹ̀ ìtókù ò pọ̀ mọ́ ìtó bàjẹ́ ti pọ̀ ju ìtókù lẹ̀ lọ. ó sún mi o ọdún kan wà ní. ẹ jẹ́ ká lè ti sọ̀rọ̀ yẹn. èyí mà tó ṣẹlẹ̀ sí mi bì báyìí nígbà tí mo ṣẹ̀ tó fẹ́ sẹ́ńtẹ̀sì mi bì báyìí lọ́dún yẹn ìtàwọn wèrè ẹ fi ń bú mi gbogbo owó tó wà lọ́wọ́ mi tí mo pa bá sáré kó lọ́lé ní kọ́ máa bá mi fi kọ́lé pé tí n bá tiẹ̀ máa ṣẹ̀wọ̀n kí n de owó yẹn mọ́lẹ̀ mo ti rò pé máa lo ẹ̀wọ̀n nítorí ẹni bá ní mi ní lo ẹ̀wọ̀n ń gbà yẹn gan wọ́n á ní rọ̀ ni bí n ṣe bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì owó sí àbúrò mọ́mì mi
ìwé kan lọ máa bá mi kọ́lé ní Sango nìyẹn àwọn ti rò pé màá lọ ẹ̀wọ̀n ẹ má bínú àmọ̀délé mo ń lọ try bèrè ilé láti kò gbórúkọ yín jáde ní ìmọ̀ nǹkan tó àbí fóònù mi ni. ẹ má sẹ́ndì owó sákàǹtì alákàǹtì ẹ jẹ́ ń fún yín lákàǹtì gangan mò ń bọ̀. ṣùgbọ́n òun ni 217 49 69 505. ẹ̀kọ́ 95. Òun náà ní 95 irọ́ bí mo yẹ sọ ni mo ní 2017 217 49 69 505. 69 lẹ́ ń pè 69 lẹ́ ń pè 95. bẹ́ẹ̀ni nǹkan tó ń pè ní nǹkan tó ń pè ní ṣe ìmọ̀ correct. Okay, let me just say 21 74 96 95 05. Mami ẹ kọ copy ẹ ní comment section yìí ẹ kọ. Òun náà ni mò ń wò ó mo ti wò ní comment section mo ń tẹ̀ sí i ó dẹ̀ kò dẹ̀ ó yẹ kó gbórúkọ wá ni kò dẹ̀ á gbórúkọ wá. Zenith Bank. Ẹ má ò àmì ìṣẹ̀ṣẹ̀ máa ṣe owó fún mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Kẹ́kẹ̀ṣe ó dàn mọ́ mi. Ṣé òkè ẹ bóyá network dẹ̀ ló ń ṣe nọ́ọ̀sẹ̀. Anyway kò sí problem máa. bá lọ wá sọ́dọ̀ mi ní return mi ní ìbọn lórí. ọmọ jẹ́ ọ̀rẹ́ ìṣeré ni ọmọ ìṣeré ni. ọmọ àgáyé lọ́dọ̀ wa. ẹ̀wọ̀n oṣù mélòó wá nìyẹn. ọlọ́run ti jáde kí n lórúkọ Jésù. lórí kí ni. lórí èlò ẹjọ́ torí Ọlọ́run. èmi ò mọ iye tó fẹ́ gbé. Mr. Ṣèyí mà kí ló dé. Ìmọ̀ ọmọ ẹ tún máa sọ pọ́dọ̀ yín ló jábọ́ sí ẹ tún máa sọ pọ́dọ̀ yín lówó yẹn jábọ́ sí. èèyàn mi lọ́mọ èèyàn mi lọ́mọ. àwa mú yín fọwọ́. Tẹ́ bá drag if you drag me I will drag if you come for me I will come for you. You're dragging it slow. olórí ẹbí yẹn wá sọ kọ́tẹ́ sọ lọ. Don't come for olórí ẹbí you come for olórí ẹbí I'm going to drag you. wọ́n fẹ́ sẹ́ndì mi bí báyìí mo bá sẹ́ndì gbogbo owó yẹn gbogbo tí mo ti pa pé tí n bá tẹ kọ́ máa lọ freeze àkáǹtì mi tí n bá ti wà lẹ́wọ̀n bá sẹ́ndì gbogbo owó lọ sí Sango bí n ṣe win ní kéèsì yẹn nìyẹn àwọn tí mo sẹ́ndì owó sí nkí ẹ̀ ní Sango àwọn tí rò pé máa lọ ẹ̀wọ̀n torí 10 years ní wọ́n fẹ́ sẹ́ńtẹ̀sì mi ń gbà yẹn 10 years ní wọ́n fẹ́ sẹ́ńtẹ̀sì mi ń gbà yẹn so mo ṣáà mo ń forítì bí n ṣe win ní kéèsì yẹn báyìí inú mi kan dùn ni so after bí 2-3 months bí n ṣe ra tíkẹ́ẹ̀tì ni mo bá lọ Nàìjíríà pé kí n lọ wọlé tí mò ń kọ́ nígbà tá a dé ibi tí mò ń kọ́lé sí bàbá ìkúnlẹ̀ màmá ìkúnlẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí bẹ̀ mí nígbà mo rí ilé mo ní ilé dà nínú òun náà ni mo ní òun là eléyìí bí àìṣekúnlẹ̀ nìyẹn bàbá ọkọ mi pa mí lé má pa mí síta ẹ̀gbá lẹ́nà ọ̀ràn kí n pa wọn sílé kí n má pa wọn síta ilé tẹ̀ ń kọ́dà nínú òun ni mo bá bú sẹ́kún a bá bẹ̀rẹ̀ sí ní sunkún nínú sáìtì kò sẹ́ni tó máa rẹwà lẹ́kún lọ́ní báyìí ni àwọn lè ṣàlàyé ń bolówó mi wà dùnú lónìí ó bọ́ sí sítórì ni. láti sẹ́yìn máa débẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti máa rán àwọn èèyàn tó máa lé yín káàkiri. wọ́n lé mi wọ́n lé mi ẹjọ́ nítorí ọmọ sákò Nàìjíríà ni wàláì. nígbà tó ta mí lọ́fà iṣẹ́ ló dà pé mo jẹ poison gbogbo nǹkan tí n bá jẹ báyìí mo bẹ̀rẹ̀ sí ìbí. olórí ẹbí mo ti ṣe o. ẹ ṣe gan jàre ẹ ṣe mà. ọmọ ẹ ṣe gan ma God bless you ma. You are welcome. ẹ ṣe gan ma. owó tó wà ní àkáǹtì yóò pè. ó ń bọ̀ ó ti wọlé nígbà tí 1 million gangan ni bí a kàn tí ì wọlé 50,000 pounds. ẹ ṣe o bí tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ṣe bí tá a bẹ̀rẹ̀ ta ni a má gbára lé wọn yín ni. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má ṣe gbéyè lé wọn o wọn ò dáa ó ti di ìwà wọn ó dẹ̀ gbé àṣà ó dẹ̀ ti mọ́ wọn lára. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ní ọ̀bùrúkú ni gbogbo wọn. Gàsábò ọkọ àwọn olóṣó. mo kí ìyá mi èmi lè jẹ èmi lè ń ké sí yẹn.
ọ̀tọ̀ lọ́kọ single mother pọ̀ òun ló ṣóní. Ọlọ́run èmi lẹ́ ń ké sí yẹn wàláì. Tọ́yẹ ká change orúkọ yẹn kúrò lágàtà o. Ẹ ká sọ di focus Ògbóni. Ká sọ di focus. Kí ló dé? Ṣé pé làgàtà yẹn ti lànà? Ẹ kó bò wà láàrin orúkọ yẹn ni. Ọkọ̀ àwọn olóṣù yẹn ọgbọ́n ti wà lókè. Bàbá òbò. Bàbá òbò. Ọkọ̀ àwọn olóṣù jàre. Bàbá òbò TikTok. Yes. Ok, mo ti ṣe àkáǹtì yẹn bẹ́ẹ̀. Ó pọ̀. A ti endorse. Mo ti ṣe àkáǹtì yẹn bẹ́ẹ̀. Rí kan tí mo ṣí ẹ̀ fún yín lánàá ní làgàtà. Ó gbẹnu tán. Agbára ò wá. Bọ́lá àti dà mo ṣí ẹ̀ fún Lati gan. Ajẹ́ ń jẹ́.